tí wọ́n bá ń wá ọ̀dájú, Gbadé gangan ló yẹ kí wọ́n máa pè ní ọ̀dájú àti ìkà. Àtìgbà tí wọ́n ti wà ní ilé ẹ̀kọ́ yunifásítì 200 level tí Wúràọlá tí ó ti lóyún fún un, tí ó ti ní kó ṣẹ́ oyún náà tí kò sì mú lọ sí ọ̀dọ̀ dókítà tí ó kójú òṣùwọ̀n tó láti ṣẹ́ oyún náà fún un. Àtìgbà náà ló yẹ kí Wúràọlá ti fura pé ìkà àti ọ̀dájú ènìyàn ni òun fẹ́ fẹ́, àmọ́ tí ìfẹ́ tí ó ti rú bo Wúràọlá lójú. Mo lérò pé gbogbo àwa tí a ti wo ìkúnlẹ̀ apá kìíní tí actor Jídé Àwòbọ́nà tí wọ́n produce tó dẹ̀ wà ní orí Jídé Àwòbọ́nà TV ní orí YouTube. Mo lérò pé gbogbo àwa tí a ti wo apá kìíní pé à ń retí kí òṣèrékùnrin náà kí wọ́n drop apá kejì sinimá náà. Kí a wo ìgbẹ̀yìn Ìbídùn, kí a wo nǹkan tí ó gbẹ̀yìn Gbadé àti ìyàwó rẹ̀ Ọmọ́wùmí. Bó tilẹ̀ jẹ́ wípé Ọmọ́wùmí ò fi taratara gba nǹkan tí ọkọ rẹ̀ ń ṣe torí pé òun náà ti ń padà mọ̀ pé ọ̀dájú àti ìkà ènìyàn ni ọkọ òun jẹ́. Torí bó ni èèyàn ṣe máa sọ̀rọ̀ ẹ̀ di dókítà agbẹ̀bí ní òjijì láì kọ́ṣẹ́ dókítà. Kò tún wá bá níyẹn nìkan, ó tún sọ̀rọ̀ ẹ̀ di ẹni tí ó tún ń ṣe iṣẹ́ abẹ. Ọ̀dájú pọ́nbélé ni Gbadé jẹ́ nínú sinimá Ìkúnlẹ̀. Kò tilẹ̀ wo ti Ìkúnlẹ̀ abiyamọ mọ́ Ìbídùn lára. Kò tún wò pé Ìbídùn kéré. Àti fún Ọmọ́wùmí, ẹ rí pé èèyàn gidi ni Ọmọ́wùmí jẹ́ torí bí Ìbídùn ṣe gbìyànjú láti sálọ, Ọmọ́wùmí sì tún káàánú rẹ̀ náà, ó ń wo ti Ìkúnlẹ̀ abiyamọ mọ́ ní ara. Bóyá ẹ̀yin tilẹ̀ ń retí apá kejì sinimá náà, ẹ subscribe sí channel yìí kí a lè fún yín ní update nígbàkúgbà tí apá kejì tí ó bá fẹ́ jáde. Ẹ sì tún lè subscribe sí orí YouTube channel yìí láti lè máa rí àwọn movie review ní ìgbàkúgbà tí a bá ń jù wọ́n sílẹ̀. A sì gbàdúrà pé ojú, etí àti ọwọ́, etí ẹni láti fi máa tẹ subscribe button, etí ẹni láti fi máa rí àti etí ẹni láti fi máa gbọ́ wa. Ọ̀kọ̀ọ̀kan nínú wọn ò ní dìbàjẹ́ ní àṣẹ Elédùmarè o. Fún àwa tí a ti wo Ìkúnlẹ̀ apá kìíní, ẹ jẹ́ ká tètè lọ wò ní orí Jídé Àwòbọ́nà TV kó tó di pé apá kejì kí ó tó jáde. So that tá bá wo apá kejì yóò lè yé wa lẹ́kùnrẹ́rẹ́.